wọ́n jọ ṣe eré ìfẹ́. So a máa ń pe àwọn kinní kan ní nerves mo fẹ́ iṣan mo lè fi pé òkè nílẹ̀ Yorùbá oríṣiríṣi iṣan ló wà nínú ara wa. So àwọn nerves yẹn orí iṣan yẹn àwọn kéré gan. So àwọn iṣan yẹn wà tẹ́ pé wọ́n wà láì ojú ara obìnrin tó ti bá fọwọ́ kàn báyìí ara ẹ̀ wà ní ọ̀nà ó dàbí àwọn tó máa ń sọ pé wọ́n rìnyàn ní jákèjì yẹn tí ara ẹ̀ máa tí ọmọ rẹ̀ ní tó máa wọ́n parí. So bí irú nǹkan bẹ́ẹ̀ tó mẹ́ni yẹn tó fọwọ́ sẹ́gbẹ̀ẹ́ bó ṣe rí náà nìyẹn lára obìnrin yẹn. Báwo ló wá ṣe rí lára ọkùnrin tó ń ṣe ṣùgbọ́n torí èmi feel pé kò yẹ pé obìnrin yẹn nìkan ló ń gbádùn ẹ̀ ó ní láti jẹ́ pé ọkùnrin tó ń ṣe náà ó rí ìgbádùn níbẹ̀ pé inú mi dùn pé mò ń ṣe pé àbí bóyá nǹkan tó dẹ̀ ṣe wọ́n ni pé inú wọn dùn pé ìyàwó mi ń gbádùn ẹ̀ so ìgbádùn yẹn náà ń dọ́dọ̀ mi àbí bóyá torí pé nǹkan tó ń bọ̀ lẹ́yìn yẹn. Atọ́kùn wọ́n ti already dáhùn ìbéèrè yẹn tí wọ́n dẹ̀ mọ̀ wọ́n ti dáhùn ẹ̀ ṣe rí láàrin lọ́kọ-láyà tọkùnrin bá ń báyàwó ẹ̀ ṣeré tó yẹ pé àwọn tó nífẹ̀ẹ́ ara wọn dénúdénú a sọ pé àwọn tó yẹ pé èkúté àti olóńgbò kò ní wọn o àwọn tó fẹ́ra wọn dénúdénú tí ọkọ bá ń lá pléètì ìyàwó ẹ̀ so bí ìyàwó ẹ̀ ṣe ohun tíyàwó ń fọ̀ jáde yẹn tó ń gbádùn ẹ̀ yẹn ó máa ó ń fún ọkọ yẹn ní ìwúrí pé òun ń ṣiṣẹ́ tó dáa lọ́wọ́ pé òun túṣu dé ìsàlẹ̀ kókó nǹkan tó máa ń fà á nìyẹn. Pé honey you are doing a good job. Òun náà dẹ̀ tẹra mọ́ pé orí òun náà máa wú. Pé ìyàwó mi ń gbádùn mi tó bó ṣe rí ní ara wọn. Ìyẹn ni pé ohun tí ó bá ń jáde gan láàrin lọ́kọ-láya nígbà tí wọ́n bá ń ṣe eré abẹ́ aṣọ yẹn òun ló máa fi ń hàn wípé ó máa jíńjà ọkùnrin gangan. Ìpè nǹkan tó ń ṣe pé wọ́n ń túṣu désàlẹ̀ kókó tí wọ́n dẹ̀ ń tẹ́yàwó wọn ní ọrùn bẹ́ẹ̀ ni. Àwọn kan tiẹ̀ máa ń sọ pé gbogbo wọn ọ̀rọ̀ tó ń sọ jáde lẹ́nu yẹn tẹ́lẹ̀ àwọn olóyìnbó ń pè ní moaning tó máa ní nǹkan yẹn obìnrin kan sọ ó náà kan òun ò tiẹ̀ ń sọ pa ó kàn máa ṣàwàmì òun ò tó òun mọ̀ bóyá nǹkan tó ń ṣe da o àbí nǹkan tó ń ṣe ìyàwó ló sọ bẹ́ẹ̀ nǹkan tẹ́mi máa ń gbọ́ ni the other way round ìyàwó yẹn wá sọ mú ìyàwó èmi wá sọ fún pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin kò ń ṣe àwọn obìnrin gangan la máa tiẹ̀ ń ṣe wọ́n mọ̀ọ́nù wọ́n sọ gbogbo ọ̀rọ̀ yẹn àná dà but mo mọ̀ ẹ́ kó da náà because tí n bá ń ṣe nǹkan tó ń wú mi tó ń wú ọkọ mi lórí ó yẹ kó lè jẹ́ kí n mọ̀ because tí n bá mọ̀ irú ó paná mi mọ̀ ó tọ̀nà mi change ara báwo má ṣe mọ̀ èyí tó dá ń bẹ̀. Ṣé ní ìbéèrè tó béèrè yẹn mo sọ ní bí ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn pé bọ́lọ̀ ń ṣe dá ọkùnrin ó yàtọ̀ sí nǹkan tó wà lára obìnrin so àwọn obìnrin wọ́n wà full of emotion nǹkan wọ́n tètè máa ń báwo ṣe fẹ́ pé a máa ń lè express rẹ̀ wọ́n máa ń lè tètè sọ̀rọ̀ wọ́n máa ń tètè tí nǹkan burúkú bá ṣẹlẹ̀ wọ́n máa ń tètè ráyà dára nù tí nǹkan rere bá dẹ̀ ṣẹlẹ̀ wọ́n máa ń tètè ráyà inú wa dùn ara gbà á so nǹkan tí wọ́n wá béèrè yẹn pé ọkọ mi ìyàwó mi táwọn bá ń ṣeré ìfẹ́ ṣe rí ọkùnrin bọ́lọ̀ ṣe dá ọkùnrin ó yàtọ̀ díẹ̀ sí ti àwọn obìnrin wa ṣé táwọn láàrin lọ́kọ-láyà àwọn obìnrin wọ́n máa ń fi kọ́tà ń pè ní emotion yẹn táwọn àtọkọ wọn bá jọ ń láṣepọ̀ ó máa ń wá fún ọkùnrin kò kí ń wá kí ṣe pé bí ọkọ wọn fi ń ṣèkà kò rí bẹ́ẹ̀ yẹn rárá so bí ara ọkùnrin ṣe rí òun nìyẹn tó bò dẹ́ pé ìyàwó ló ń bá ọkọ ẹ̀ ṣeré lọ́wọ́ tó ń fi gbogbo ọwọ́ pa ara ọkọ ẹ̀ tí àti ibi tí gbogbo ibi ráúráú bàbá tí bàbá bá ń gbádùn ẹ̀ bàbá náà máa ń sọ̀rọ̀ díẹ̀díẹ̀ tẹ́ pé bí ohun òwe kan wà táwọn Yorùbá máa ń pa wọ́n ní nǹkan tó mú baálé ilé dún bí àgùntàn òun ló mú ìyáálé ilé bí òròmọdìẹ ṣé ò sí o boníkálukú bá ṣe gbádùn ẹ̀ sí láàrin ara wọn bẹ́ẹ̀ ni wọ́n ṣe jáde ló wọ́n ṣe jáde.
ẹ ṣe sàmú tí ẹ bẹ jẹ́ káwọn èèyàn mọ̀ pé àwọn ètò ń lọ lọ́wọ́lọ́wọ́ báyìí live bá ṣe ń ṣe wọ́n lè rí lórí YouTube náà Labalaba ọ̀rọ̀ dẹ̀ ní lórí YouTube a ti sọ fún wọn láti ọ̀sẹ̀ tó kọjá pé kó lọ download app yẹn and all that so à ń lọ in case àti kọ́ dẹ̀ subscribe sí channel wa náà kọ́ lè rí gbogbo nǹkan tó bá ń lọ because àwọn náà máa kọ́ máa rí gbogbo nǹkan tí a bá ń gbé sórí ibẹ̀ àwọn míì lè máa wọ pé àárín wọn lórí Facebook lẹ́yìn and all that ẹ lọ sí YouTube àwa ń bẹ̀. ibẹ̀ la wà lálẹ́ yìí ibẹ̀ lẹ ti máa gbádùn ètò wa ó dáa náà dókítà ṣe mọ̀ pé Ọlọ́run dá àwọn ẹlòmíì tó jẹ́ pé bóyá torí ìtìjú àwọn wo nìyẹn o ṣáwọn yìí ní ìsọpá àwọn yìí àwọn ṣáà sọ̀rọ̀ ni ó lè já wọn yìí ó lè já wọn yìí ṣe ti èyí tó yẹ pé bóyá bí ìtìjú tó lè má tẹ̀ jẹ́ kí wọ́n sọ nǹkan kan jáde ẹ̀wọ̀n ṣó ṣe é ṣe bẹ́ẹ̀ ó lè jẹ́ pé torí ìtìjú ni kò tiẹ̀ jẹ́ kó fọ nǹkan kan jáde pé àbí kọ́ má lọ máa rò pé mo wà loose ọ bí àṣà lọmọ yìí àbí nǹkan. ṣe rí ìbéèrè tó béèrè yẹn ó máa ń wọ́pọ̀ láàrin ibi tí ìyàwó bá kéré lọ́jọ́ orí sọ́kọ ẹ̀ bẹ́ẹ̀ pé ọkùnrin sìn bóyá ìyàwó ẹ̀ kú ọkọ tí fẹ́yàwó rí ó wà ní ọjọ́ tó pẹ́ ó wá padà wá sí Nàìjíríà kò rẹ̀ tí níyàwó kankan rí ọkọ tá à ń sọ yìí bóyá ó ti lọ bí 45 years ó wá fẹ́yàwó ó wá bí ọmọ wọ́n rí ọmọ ọdún méjìlélógún 22 compared to 44-45 ṣe rí gap tó wà láàrin yẹn lè jẹ́ kọ́mọ yẹn ti jú láti ẹ̀ tí so a máa wò pé bọ̀dá mi rè tó jọkọ yẹn so ìtìjú yẹn ìmù gan àti lè bá ọkọ ẹ̀ ṣeré ẹ̀rù á máa bà pé ẹni tó jù mí lọ tí afẹ́ tó yẹ pé àwọn ọ̀gbẹ́ni yẹn láti wà kó wá rẹ̀ lẹ̀ kó fà mọ́ra dáadáa. àwọn atọ́kùn wa ti bá mi dá àwọn ìdílé pé so irú nǹkan bẹ́ẹ̀ yẹn láti fa ra wa mọ́ra wa ni. kàn sẹ́ pé skip all those uncle shit rí mi fín fàmí irun mú yẹn nù. mo fẹ́ jẹ ni ò jẹ́ ń gbọ́ fàmí irun mú àwọn kan ló kọrin yẹn bẹ́ẹ̀ ló ṣe rí. alright ẹ ṣe sà bóyá ká béèrè kan ká sáré lọ ká lọ sókè lọ́dọ̀ àwọn tá a bá wá padà dé ká wá tó wá béèrè more questions then àwọn èèyàn á wá sí ojú òpó sílẹ̀ dókítà èèyàn kan béèrè pé ectopic pregnancy ẹ máa sọ nǹkan tí ẹ máa sọ ní Yorùbá bẹ́ẹ̀ ṣe lè ṣàlàyé ẹ̀ wọ́n ní ṣé nǹkan tó máa ń fà pé kí ló máa ń fà pé ṣé bí èèyàn ṣe ń báyàwó ènìyàn lò pọ̀ kó tó ní oyún yẹn ṣó lè cause nǹkan tó máa fi tí pregnancy tí oyún yẹn máa fi di ectopic. nǹkan tá à ń pè ní ectopic pregnancy ní èdè Yorùbá nílẹ̀ Gẹ̀ẹ́sì ní ti èdè adúláwọ̀ èdè abínibí wa Yorùbá wa oyún tí ò bá sí ní inú ilé ọmọ gangan ló yẹ kóyún wà tí ò bá ti wá sí níbẹ̀ yẹn ectopic pregnancy lóde lẹ́yìnbó nìyẹn inú pé àwọn tọ́jú àwọn ní báyìí tẹ́ pé iṣẹ́ ta yàn láàyò nìyẹn àwọn tẹ́ pé wọ́n ń tọ́jú obìnrin àtọkùnrin àti pé àwọn tó fẹ́ lóyún dẹ̀ obìnrin tó lóyún ìtọ́jú ẹ̀ tó máa ṣe bímọ tó máa ṣe padà bọ̀ sípò tó oyún tó bá ti jẹ́ pé kò sí nínú ilé ọmọ bọ́lọ̀ ń ṣe inú ilé ọmọ lọ́lọ́run sọ pé kí ọmọ wà inú ilé ọmọ ló yẹ kí ọmọ yẹn wà ṣùgbọ́n tọ́mọ ò bá wá sínú ilé ọmọ yẹn ó ti di ectopic pregnancy yẹn bí ojú bẹ́ẹ̀ yẹn lọ bẹ́ẹ̀. so kò ń ṣe pé bóyá bọ́ ṣe bára wọn lò pọ̀ ara kò ṣe pé bóyá ọkùnrin àti ìyàwó ṣe bára wọn lò pọ̀ kọ́ ni ó jẹ́ kó pé ọmọ ò sí nínú ilé ọmọ nǹkan tó máa sábà fa ectopic pregnancy yẹn pọ̀ ọmọ ò sí nínú ilé ọmọ ó jẹ́ pé àìsàn ojú ara obìnrin tí kò tètè fi àkíyèsí sí so ibi ẹnu lé okùn tí ibi tí ẹyin máa gbà àti ibi tí nǹkan ọmọkùnrin máa ti pàdé ẹyin tóbìnrin yẹn tó ṣe máa pàdé ara wọn tí wọ́n á wọnú ara wọn táwa di odidi tóbìnrin yẹn bá jẹ́ pé obìnrin jẹ́ kí bóyá ó kò lákìyèsí àbí kò jẹ́ tó ní ìmọ́tótó àbáwọn fẹ́ pé wọ́n lọ sí boarding house tó jẹ́ pé
omi oríṣiríṣi ni wọ́n ń fún wọn láti fi wẹ̀ kì í ṣe pé bóyá wọ́n gbé ẹ̀rọ gbàlódé bọ́ọ̀hù tí ọmọ yẹn bá kó infection láti bẹ̀ so kíní àwọn kòkòrò yẹn tá a lè fi ojú lásán rí yẹn wọ́n lè ba okùn ilé ọmọ yẹn jẹ́ so ó máa ń jẹ́ kí ihò tó wà ní okùn ilé ọmọ yẹn kó wá kéré ju bó ṣe rí lọ tẹ́lẹ̀ tó bá ti wá di pé ó kéré ju bó ṣe rí tẹ́lẹ̀ yẹn tí ẹyin obìnrin àti àtọ̀ ọkùnrin tó máa pàdé ara wọn nínú okùn yẹn tó wá ti di ìkan ṣoṣo kíní tó máa jáde nípa pé ẹyin obìnrin eléyìí nǹkan ara ọkùnrin eléyìí kò ní jẹ́ bẹ́ẹ̀ mọ́ wọ́n ti di ẹyọ kan 1+1 ó ti di 1 ṣùgbọ́n á tóbi ju pé ẹyin obìnrin àti nǹkan ọkùnrin eléyìí so tóbi yẹn kò ní àyè tó bá kù yẹn kò ní lè gba bẹ̀ kọjá akọ̀rọ̀ dúró síbẹ̀ á dẹ̀ máa dàgbà lọ nǹkan tó tá ń pè ní ectopic pregnancy. báwọn míì ti bímọ ó dẹ̀ sì nírú ẹ̀ torí mo léèyàn kan tó súnmọ́ mi gan ó ti bímọ 3 ó ti bímọ tó wá lóyún nǹkan tó wá jáde. ó possible nǹkan tó ṣeé ṣe ìṣẹ̀lẹ̀ ni kò sí nǹkan tí ẹlòmíràn tẹ́ pé a máa ń pe kinní kan ní ìfètòsọ́mọ bíbí tẹ́ pé wọ́n fi nǹkan sí ojú ara ìgbà mìíràn tẹ́ pé kinní yẹn gangan ó lè jẹ́ kí oyún kó má dúró sí inú ilé ọmọ ó ṣeé ṣe ẹni tó dẹ̀ tán náà ló ti bímọ dáadáa rí yẹn kò mí ni pé kò lè kó àìsàn bóyá láti toilet àbí bóyá ọkọ wọn tó bá jẹ́ tí ò ṣe tó lọ bọ́ obìnrin mi ṣe níta tí kò mọ orúkọ tó àlá rẹ̀ tó yẹ ó kàn gbé wálé lọ́rọ̀ àwọn náà so bóyá bí public toilet tó lè jẹ́ irú ẹ̀ wọ́n lè lo ilé ìgbọ̀nsẹ̀ tó jẹ́ ti gbogbogbò tó irú obìnrin bẹ́ẹ̀ ó lè kó àìsàn láti ibẹ̀ yẹn lọ. kóbìnrin gan ká máa ṣọ́ra ká dẹ̀ ní ìkóra ìmọ́tótó àti ìborí àrùn mọ́lẹ̀. bẹ́ẹ̀ni mo ní last question ní máa béèrè ká tó lọ sókè bọ̀ dókítà ẹ jẹ́ sáré béèrè lé. Yes ma. àwọn dádì sọ pé ẹ jọ̀wọ́ labalábá ọ̀rọ̀ tí ọkùnrin bá ń bá obìnrin mo fẹ́ káwọn èèyàn máa sọ̀rọ̀ ìbéèrè báyìí àní dáhùn ẹ máa sọ pé tí ọkọ bá ń bá ìyàwó ẹ̀ lò pọ̀ yẹn ni mo fẹ́ gbọ́ náà tó obìnrin because obìnrin lè jẹ́ ní obìnrin tí ẹ jọ̀wọ́ labalábá ọ̀rọ̀ tí ọkùnrin bá ń bá obìnrin ní àjọṣepọ̀ láàárín 30 ìṣẹ́jú tí ò dẹ̀ release kí ló lè fà? ṣe rí pé ọkùnrin àti ìyàwó àtọkọ wọn ń ṣe eré ìfẹ́ tó ọkọ ò tètè wá dá mìíràn oríṣiríṣi nǹkan ni ó lè fà á ó lè jẹ́ kí bóyá ìrònú bóyá bàbá jẹ owó ilé tí láńlọ́ọ̀dù ọkàn bàbá ò sí níbi nǹkan tí wọ́n ń ṣe yẹn so alákọ̀ọ́kọ́. kò dẹ̀ mí pé àwọn dẹ̀ lè dáhùn lọ́pẹ̀ fún ìbálòpọ̀ ṣùgbọ́n individual of ìnáwó lè pé ọkàn wọn ti wà ń bẹ̀. tọkàn bàbá ò bá sí ń bẹ̀ ó lè jẹ́ kí bàbá má tètè dá mìíràn pé bóyá kàn dá nǹkan ọmọkùnrin láàrin 30 ìṣẹ́jú ẹlòmídẹ́wà tó jẹ́ pé bọ́lọ̀ ṣe ẹ̀dá ènìyàn ìfà mo ti rí kéèsì kan ọdún tó jẹ́ pé wúmà yẹn pè mí ó ní kí n jọ wípé kì í máa bẹ ọkọ òun pé kó má pa òun gbà tí màá túnṣe sáà kí ló ṣẹlẹ̀ gangan ó ní bàbá lè lo ìgbà míì ó máa fẹ́ kú bí 20 ìṣẹ́jú tí wákàtí kan máa fi pé tí bàbá wà lórí bẹ́ẹ̀ ni 40 minutes pé kó tó di pé bàbá máa wọ́n máa dá mìíràn sára ìyàwó wọn tó bọ́lọ̀ ṣe dá àwọn yẹn ó yàtọ̀ síra wọn. àti pé kí ló ń ṣe ní táìmù yẹn tó bá yẹ pé 40 minutes àbí 30 minutes yẹn kí ló fi ń ṣe tó bá yẹ pé ọkàn rin wọn odóńgúnyán àbà irọ́ o ṣé wọ́n pààyàn o ó léwu díẹ̀. bọ̀ tó bá yẹ pé wọ́n ń ṣe foreplay ló gbogbo ẹ̀ ṣe di táìmù yẹn. ìbéèrè tẹ́nìyẹn béèrè nǹkan tó ń béèrè ni pé nígbà tọkọ ti wọnú ọkọ gan ló tiẹ̀ béèrè. irinṣẹ́ bàbá ti wà nínú irinṣẹ́ màmá wọ́n ń gúnyán lọ́wọ́ òní ẹni tó béèrè yẹn pé kí ló fà tó jẹ́ pé láàrin 30 ìṣẹ́jú kò tíì so iyán wọn tí wàá fa iyán yẹn. ó dẹ̀ tún possible kó jẹ́ pé bóyá irú nǹkan tẹ́nìyẹn jẹ ṣé láwọn ewé kan wà tí a mọ̀ bó ṣe jẹ́ dẹ̀ àwọn oògùn kan wà tẹ́ pé wọ́n lè fún bóyá èèyàn sick tí dókítà wa kọ fún oògùn kan wà tá à ń pè ní flagyl
rẹ tó bá ń gbọ̀nsẹ̀ sí tó ní ṣe gbọ̀nsẹ̀ ṣe rí tó bá lo flagyl yẹn bóyá tó wá jẹ́ tó mu ọtí tó bá lọ lo flagyl yẹn tí ò tí ì pé wákàtí 2 tó bá mu ọtí lé àbí tó bá mu gàrí Ìjẹ̀bú tó kán gan ṣe rí tó àti àwọn ẹ̀ bá ṣeré ìfẹ́ o lè má tètè dámira òun lọ́kùnrin yẹn so flagyl yẹn bẹ́ ṣe rí pé ó kọ́mọ̀ yẹn pé kò síbi tẹ́ẹ̀tì lè rí yẹn ṣùgbọ́n mi ò wá nígbà yín nímọ̀ràn pé kẹ́ máa lọ mu flagyl lè kọ́ sí àrùn jẹjẹrẹ o bó ṣe cheap tó yẹn tó jẹ́ pé kò wọ́n lọ́jà then anywhere ẹ ti lè rí even àwọn àbókí tẹ́kọ̀ máa ń kan pánù tó fi ń ta ọjà wẹ́wẹ́ tá a máa pè ní wòsíwòsí wórógbó ẹ lè rí flagyl rà lọ́dọ̀ wọn ṣe rí flagyl ó lè kọ́ sàrùn jẹjẹrẹ o lè ẹ má lò tán bá fún yín lò ó tí dókítà bá kọ́ fún yín ṣẹlẹ̀ tẹ́ lọ sí hospital tí wọ́n wá kọ́ fún yín ó dẹ̀ níye ẹjọ́ mélòó kan tẹ́ máa fi lò dókítà ò ní kọ́ fún yín pé ẹ dẹ̀ máa ṣíwọ́nú ẹ̀ kò ní pé kẹwàá lórí flagyl yẹn fún oṣù 5 oṣù 10 kò ní possible so nǹkan tá a bá jẹ nígbà mìíràn tó yẹ pé ó máa ẹ̀ṣọ́lẹ̀ àwọn tó bá ń jẹ ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí kò tí ì pọ́n tán yẹn ó máa ń jẹ́ kí wọ́n pẹ́ díẹ̀ kó tó di pé wọ́n dámira. ṣe ti gbọ́ o ẹ̀yin tẹ́ fẹ́ pẹ́ kẹ́ tó dámira tẹ́ sọ pé 2 minutes ẹ ti dámira nǹkan ọ̀nà ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tí ó ti pọ́n. àmọ́ àwọn ọ̀tán tí ẹ máa ń béèrè irú ìbéèrè yẹn lọ́wọ́ mi máa ní ìbéèrè yẹn mi ò lè dáhùn ẹ̀ òótọ́ ọ̀rọ̀ ni àmì ní lè dáhùn ẹ̀ máa ní dókítà wa. àwọn oúnjẹ tó máa fi pẹ́ àwọn tó máa fi le tó máa fi pẹ́ tó máa fi pọ̀ tó máa fi dùn. bẹ́ẹ̀ni mo ní àwọn dókítà wa ni wọ́n lè dáhùn irú ìbéèrè bẹ́ẹ̀ yẹn. so ẹ jẹ́ lọ sókè lọ́hùn-ún ká lọ gba orin tó beautiful àwọn orin Daddy Showkey kó rọra mọ ní ṣókí Labalaba ọ̀rọ̀ létí kọ́dùn kápá kápẹ́. Why you dey cry? Ṣókí bò. Hosanna Daina. You no get a problem. Ẹ káàbọ̀ padà sórí ètò Labalaba ọ̀rọ̀ níbi tó ti ń dùn tó ti ń pọ̀ tó dẹ̀ ti ń pẹ́ lágbára Ọlọ́run. A máa ṣí òpó sílẹ̀ nsìn káwọn èèyàn lè pè wá ojú òpó sílẹ̀ káwọn èèyàn lè pè wá. Ṣùgbọ́n àwọn ìbéèrè wa ṣì pọ̀ gan-an tá fẹ́ bi dókítà táwọn èèyàn dẹ̀ ṣì ń fi ránṣẹ́ sí wa. Ṣùgbọ́n a máa sọ fún ẹ pé àwọn míì tán ti béèrè tábà lè béèrè torí a fẹ́ gbà pé wọ́n wọlé. Àfi táwọn Yorùbá má mind ká má gbà pé wọ́n wọlé ká kàn dáhùn ìbéèrè wọn bọ́ mọ̀ pé wọ́n máa fẹ́ pè wọlé. So doctor àwọn ìbéèrè yẹn a máa fi wọ́n ṣọwọ́ sí yín tẹ́ bá ti wá ń fún wa lésì a máa gbé sórí Facebook káwọn èèyàn lọ sí orí Facebook kán lọ gbọ́ kán lọ wo àwọn ìdáhùn wa ń bẹ̀. Ṣùgbọ́n doctor ẹ jẹ́ kí n sáré béèrè lé méjì nìbọn máa ṣílẹ̀ ẹ̀ kan àwọn nǹkan tí yóò bá fẹ́ lóyún obìnrin kan wà ọkùnrin ló ti wá bá mi sọ ó ní ìyàwó òun tọ́mọ lọ́wọ́ àwọn ò dẹ̀ fẹ́ lo family planning torí ọkọ yẹn sọ pé torí family planning yẹn ó lè lọ́wọ́ nú ọyàn tọ́mọ máa mú wípé àwọn ò fẹ́ lọ àwọn ò dẹ̀ fẹ́ lóyún nígbà táwọn ṣé káwọn kúkú fìbálòpọ̀ lẹ́ni káwọn má dé díẹ̀ àbí irú àwọn natural methods wo ló wà tẹ́ pé natural abínibíni kò ń ṣe pé bóyá lògùn ni o àbáfi nǹkan kan sí apá ni o àbáfi nǹkan sójú ara ni o kí làwọn lè ṣe. ṣe rí irú nǹkan tó béèrè yẹn tóbìnrin bá ń fún tó bímọ tó dẹ̀ ń fún ọmọ yẹn ní ọyàn lójú méjèèjì tí ò sí pé bóyá wọ́n fún ní mílíkì ìgbàlódé irú obìnrin bẹ́ẹ̀ yẹn kò ní lè lóyún títí kan bí oṣù 5 or 6 tẹ́kùn fún ọmọ lọ́yàn. Àwọn tí wọ́n sọ fún lóyún yẹn yes àwọn yẹn la máa tí bàjẹ́ kí n sọ bí Yorùbá ṣe máa ń pè wọ́n máa ń pè wọ́n ní ẹlẹ́dẹ̀ ara wọn kọkùnrin má ti fọwọ́ kàn oyún á ṣẹlẹ̀ irú obìnrin báyẹn mi ò nígbà wọn níyànjú pé torí pé ọyàn obìnrin nǹkan tó kẹ́míkà tó ń jẹ́ kí ọyàn yẹn máa omi ọyàn máa jáde òun náà ní kẹ́míkà tí ò ní jẹ́ kí ẹyin tí ó lè tún di ọmọ kò ní jẹ́ kó jáde ẹ máa rí i pé tọ́bùrì bá ń tọmọ lọ́wọ́ ẹlòmíì ó lè di oṣù 9 kó tó di pé ó máa rí nǹkan oṣù ẹ̀ padà so tí ò bá ti rí nǹkan oṣù ẹ̀ padà yẹn ó ṣeé ṣe ó máa lóyún ní àsìkò yẹn ṣùgbọ́n tó bá ti bẹ̀rẹ̀ sí ní rí nǹkan oṣù ẹ̀ oyún lè ṣẹlẹ̀ o even kó máa fún ọmọ lọ́yàn oyún lè gbàbẹ̀ wá so ìgbọ̀ràn tí màá gbà wọ́n ni pé ètò dẹ̀
tó ṣe pàtàkì jù tí ó dẹ̀ ní ìpalára jù ní rọ́bà ìdáàbòbò. Ká máa lo rọ́bà ìdáàbòbò.